ọmọ Yorùbá ọwọ́ ti tẹ Ṣèyí ọmọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Kábíyèsí Elédùmarè, kábíyèsí Elédùmarè. Ṣé a sọ fún yín ọmọ Yorùbá? Ṣé a ò sọ fún yín wípé ọwọ́ àwọn kan nílùú yìí wà? Tábà dẹ̀ ń sọ ẹ̀ ní jẹ́ a sọ, tábà ń wí ẹ̀ ní jẹ́ a wí. Ẹ̀yin náà wo fídíò tí mo fi hàn yín yẹn. Kábíyèsí Elédùmarè. Ṣé ohun tí ó jẹ́ kí àwọn èèyàn fẹ́ sọ̀pọ̀tò òmìnira ilẹ̀ Yorùbá lélẹ̀? Kí ló dé pé bí àwọn olóṣèlú wa tó bá fẹ́ sọ lásán àfikún ọkọ̀ lọ sílẹ̀ Haúsá kọ́ lọ láti àwọn Fúlàní náà? Kí ló dé? Making their acts. Ẹ lọ láti wọn náà. Ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dá nílẹ̀ Yorùbá? A lè sọ pé kẹ jẹ́ ká dá dúró ẹni rárá ẹ kọ̀ jálẹ̀. Lóòótọ́ kò sáà ní agbára ta lè lò ṣùgbọ́n lọ́lọ́run. Ọmọ Yorùbá káàkiri àgbáláyé mo bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ sí kọ́mẹ́ ó níbi tí fídíò yìí lọ o mind you mo fẹ́ jẹ́ kẹ́yìn ìyá àti bàbá mi mọ̀ pé máa bí òkàn dídé wá jáde wá sọ̀rọ̀ o ó ní iṣẹ́ tí máa bí wá jẹ́ fún gbogbo àwọn Yorùbá. Fún gbogbo àwọn ọmọ Yorùbá tó lè jẹ́ pé iṣẹ́ ìlọsíwájú ọmọ Yorùbá ni. Bẹ́ẹ̀ni o. Bá ṣe máa lọ síwájú Ọlọ́run Elédùmarè ó máa ṣe àdúpẹ́ o, ó máa ṣe mo dúpẹ́ o, ó máa ṣe mo dúpẹ́ o tó jẹ́ kí n tẹ̀lé lúsà àtẹ̀mínà o tó jẹ́ kí n tẹ̀lé olórí mùjẹ̀mùjẹ̀ tó jẹ́ kí n tẹ̀lé olórí tó ń torí owó yí ìpinnu ẹ̀ padà. Kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá ẹ lọ fọkàn yín balẹ̀. Ọlọ́run tó wà lójú iṣẹ́ kò kúrò bẹ́ẹ̀ o fẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ o. Ẹ̀yin náà ẹ wò ó ṣújẹ kó rí báyìí lásìkò tí yà ń jọmọ Yorùbá tí Fúlàní pa ọmọ Yorùbá tó ń jí wa gbé tó ń gbowó. Ẹ má bínú o ṣèlú tó bá fẹ́ ṣe election presidency la mọ̀ páwọn north wọ́n máa ń kó àwọn pápá kan so ó túmọ̀ sí pé tí ọba tún fẹ́ jẹ gọ́vnà nílẹ̀ Yorùbá àfikún ọkọ̀ lọ bá àwọn Fúlàní náà. Gbogbo yín lẹ rí fídíò yẹn wọn ò tún wá lọ bá anyhow Fúlàní Gumi Sheikh Gumi ẹni tó jẹ́ pé òun la gbódegbà. Boko Haram. Gbogbo àwọn terrorist group òun kan náà ló máa jáde tó máa sọ pé ọ gbọ́dọ̀ fìyà jẹ àwọn bandit wọn gbọ́dọ̀ ṣe kíní kan wọn gbọ́dọ̀ ṣe gbá ọmọ Yorùbá ṣáà sọ fún yín a sọ fún yín pé Nigeria is gone. Yes, gone. Ó lè dàbí ìsọkúsọ reality ni. Confirm ni na. So tí Ṣèyí Tinubu bá déwájú àwọn Fúlàní kò lè jẹ gọ́vnà. A lè sọ fẹ́yìn ìyá àti bàbá wa ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú ọmọ Adéyẹmọ ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú bàbá wa emeritus merited intelligent distinguished professor Adébánjí Akíntóyè. Ẹ jẹ́ ká rọ̀gbà yí bàbá wa Dr. Chief Generalissimo General Captain Ọmọlúwàbí ọmọjọmọlọ Ọ̀rìnkílẹ̀ Mítìtì. Kábíyèsí Elédùmarè gbóòṣà Ọlọ́run ló ní ká láwọn olórí tó dá bẹ́ẹ̀ tó láwà lójú kí làbá máa sọ. Mo dẹ̀ wá ṣọ́ pé bọ́dà wa Ṣèyí Tinubu wọn ò lè sọ pé àwọn ògbà ariwo tá à ń pa láti gbọ́ yìí. À ń bẹ Ọlọ́run pé kó jẹ́ dáàdì yín ló máa jẹ́ the last governor of Lagos last president of Nigeria. Ẹ̀mí tá à ń bẹ náà nìyẹn o. Nísìnyí báyìí ẹ̀ tún ti ń gbá bọ́ọ̀lù. Kéèyàn fẹ́ jẹ gọ́vùnà lẹ́kọ̀ọ́ kó ẹ̀ṣẹ̀ máa gbéra lọ bá Gumi. This thing is not speaking well. Does it mean we are deceiving ourselves? Is this not deceiving ourselves? Yes, we are deceiving ourselves. Tó bá jẹ́ pé ẹ̀yin bàbá wa ti ta ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká mọ̀. Tá bá mọ̀ àwọn ọba yẹn máa ṣòro ara wa. Ọmọ odindi Bọ́lá Ahmed Tinubu His Excellency fẹ́ jẹ gọ́vnà wọn lọ bá àwọn àgbààgbà Yorùbá wọn lọ bá àwọn olórí Èkó wọn wá lọ bá Gumi tó túmọ̀ sí pé wọ́n ti tó lọ gbọ́ àwọn àgbààgbà Fúlàní
àìsàn bẹ́ẹ̀ bàbá wa ìdójú pípé ṣe tí wàá yìí sì wípé àwọn Fúlàní ò bá yìí mú láàbọ̀. mo ò mú láàbọ̀ pàápàá. àwọn Fúlàní kan ti ń pariwo Ṣèyí Tinubu Kírísítẹ́nì ní nígbà kìnìkan ní nígbà àwọn mùsùlùmí ò ní tẹ̀lé igbá kan àwo kan. lóòótọ́ èmi ọmọ Imasby TV I don't have anything to do with one Nigeria. bẹ́ẹ̀ni omi gan. Nigeria is not even existing for me again. kò exist láíláí. ọmọ Yorùbá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ sí comment section wípé we don't want extra here. We don't want want extra to here. pull out of Yorùbá nation Total freedom. as soon as possible. exactly. Bàbá Tinubu ó mà ṣe o bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó mà ṣe o níbo nìran Yorùbá fẹ́ gbà báyìí. abẹ́rẹ́ tó fi jẹ́ wípé nǹkan kíkan tá a bá fẹ́ ṣe nínú Nàìjíríà tó bá ti jọ mọ́ òṣèlú àfi kẹ́ lọ láfùwà àwọn Fúlàní tó bá yàgbé tán kẹfíṣàn fún wọn. wá tó rí bẹ́ẹ̀. ẹ̀yin náà ẹ wò ó nígbà tí ọba fẹ́ jẹ gọ́vùnà Èkó tó kọ́kọ́ lọ bá àwọn Fúlàní tó kọ́kọ́ lọ bá àwọn Kábà Fúlàní náà. àwọn Kábà. how much more tí ọba fẹ́ wá jẹ president gbogbo state tẹ́lẹ̀ mọ̀ pé iṣẹ́ ni bàbá olóyè Sunday Igboho ṣe iṣẹ́ wọn ṣe o. tí wọ́n fi yarí wípé kóníkálùkù máa lọ́ọ́ lò àti bàbá pẹ̀fẹ́sọ bá já Akíntóyè ẹjá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá yìí ló ń láwà lójú tá a fi mọ̀ wípé kò nọ́mà. àwọn ni o àwọn ló jẹ́ ká mọ̀ wípé kò nọ́mà fún Yorùbá láti máa gba instruction lọ́wọ́ Fúlàní. A lot of us don't even know èmi personally mi ò mọ̀. tẹ́ bá wò dáadáa ẹ pípa tí mo sọ pé mass burial for all the bad leaders ẹ máa rí pé àìtí bẹ̀rẹ̀ Yorùbá nation gbà yẹn and I don't even have belief in any leader but Baba Akintoye convince me make me realize that there are some leaders within Nigeria tí wọ́n nífẹ̀ẹ́ ọmọ Yorùbá dáadáa. ẹ lọ bá àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá Fúlàní lásán ẹ sọ fún mi tó bá fún yín ní sọ́pọ́ọ̀tì sí ìtẹ́ẹ̀dì gọ́vnà tó bá da màálù wọ ẹni wù ẹ̀ lẹ́kọ̀ọ́ tó lọ fi jẹ oko ṣé má lè ṣe kankan ní ní lè ṣe kankan àwòmọ́jú ni kàmá ìtí wàá sọ̀rọ̀ sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu kàmá ìtí wàá sọ̀rọ̀ nípa tiwọn mọ ìkan tí bàbá yẹn ti máa ṣe kó tó di pọ́njẹ́ kókó níbẹ̀ kó má dàbí ìpẹ́jọ́ Imasby TV pọ̀ jù ẹ̀ẹ́kẹ̀bẹ̀ dátọ́ dédé ẹ̀kẹ́yìn náà tó gbóhùn sókè ká tó wá bọ́ sí di eégún ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀. ọmọ Yorùbá kábíyèsí lẹ́nu. ọmọ Yorùbá sí dandan ni tá a fẹ́ jẹ gọ́vnà àbí president àwọn àkọ́kọ́ lọ́mọ aládìí àwọn Fúlàní náà tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ronú wa ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ àwọn ń pa wípé Yorùbá nìsan la fẹ́ àfẹ́ wá Nàìjíríà mọ́ ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ ká fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú wọn àti bàbá wa Professor Banji Akíntóyè ariwo tá à ń pa fún gbogbo àwọn ọmọ Yorùbá nìyẹn ẹ mọ̀ jẹ́ ká dá kíní ìdá wọn sẹ́yìn náà rí ní ìsìn ẹ̀yin náà wà àti ṣe Tinubu dábàá yìí torí pé wọ́n fẹ́ gbé báìbù Lagos State ìlọ ńlá tí ò ṣe ilẹ̀ Haúsá láìsí ilẹ̀ Haúsá kó ló ti fẹ́ gbígbẹ́ bo ilẹ̀ Yorùbá ni o. tó túmọ̀ sí pé ìkáwọ́ wọn ní gbogbo Nàìjíríà wà tó túmọ̀ sí pé ẹni tí wọ́n bá fẹ́ kò ní bọ́ sípò tó bá fẹ́ láìsí pé àwọn fọwọ́ sí. àwọn àgbàgbọ́ Yorùbá wà lẹ́ Yorùbá tó yẹ kó lọ bá ṣe mítì kó lọ bá wọn Gumi. báwo ni Yorùbá tẹ̀ ṣe dá tó bá sowọ́pọ̀ pẹ̀lú wa láti jọ gba Yorùbá nation kó wá jáde fún gọ́vùnà bóyá àwọn èèyàn ní dìbò fún yín people will definitely vote for you tábà gbalẹ̀ Yorùbá ẹ kò imagine kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu Jagaban kọ ya ilé ní kó ya ó tó gẹ́ a ò ṣe mọ́ Yorùbá ẹja máa lọ Ìgbò ẹ bá ti yín lọ Fúlàní ẹ bá ti yín lọ Haúsá ẹ bá ti yín lọ kó ní kálukú wa lọ mójútó ìlú ẹ fúnlẹ̀ Yorùbá 10 years
Amẹ́ríkà máa bẹ̀bẹ̀ láti wá lù wá. tẹ́lẹ̀ kẹ́ni pọ̀jù 5 years lásán. yẹ ká tẹ̀sán pé 10. ó yẹ ibẹ̀ yẹn. àgbọ̀yé. because ìlú yẹn ti bàjẹ́ kọjá orí ibú. iṣẹ́ bí abi 2-3 hours ẹ ká fún wọn ní 10 years. 10 years ok. torí Nàìjíríà ti bàjẹ́ gan. ó ti bàjẹ́ o. Bàbá Tinubu náà sọ̀rọ̀ wọ́n ní àwọn òkú Nàìjíríà ti bàjẹ́ pé àwa mọ̀ làwa ṣe ń sọ fún wọn. amọ̀làdé pé kò sí nǹkan kan tẹ̀lé yìí ṣe sí. kò sí. àfi tó bá pẹ́ kọ̀fẹ́ wá máàkì rẹ́gísítà pé among the president of Federal Republic of Nigeria torí pé kí ni ara ní àwọn aráàlú ìyà ń jẹ wọ́n. ẹ lọ sílẹ̀ Haúsá ẹ lọ bá àwọn Fúlàní ṣe ń gbádùn bí ìranu ṣúgà. àwọn Haúsá ní ìyà ń jẹ. as a matter of fact gbogbo àwọn tó hold political offices tó claim not they are pure Fulani. 100%. 100% ní òdodo ní o. tí o Samuel Lumala tó bá ti wá fi ìkọ́nà òwe tó bá ti fi jẹ sẹ́nétọ̀ ẹ̀ wọ́n á wá wọ́n Hausa kan tì lẹ́gbẹ̀ẹ́ tó kàwé ó fẹ́ sign dọ́kúmẹ́ǹtì ni o ó fẹ́ give speech ni o ó fẹ́ ṣe kíníkan ni o bọ̀bọ́ yẹn la máa ṣe kò dẹ̀ ní ọ̀sẹ̀ anybody. abẹ́ẹ̀rí tó yẹ kó rí bẹ́ẹ̀. àṣírí ọ̀gá ìsìn ò ní tú pé they are not be the one doing it. ìjọ òun la fẹ́ ṣe léè dà nígbà táwọn ọmọ kéékèèké tó yí wọ́n pé pérépéré tó wà tàdé ń pè é tẹjẹ́ bàbá ẹ fún wa lómìnira just imagine kí bàbá fún wa ní òmìnira ẹ sọ fún mi tó bá padà tó bá àwọn fẹ́ jẹ gọ́vnọ̀ kejì tájẹ̀ káwọn jẹ ní Nàìjíríà àwọn fẹ́ jẹ president ìdarí nílẹ̀ Yorùbá a máa fi ìtìjú fún wọn a máa fi ìtìjú fún wọn ó kọ̀ jẹ́ wípé kò ní sáàyè gbogbo ọwọ́ táwọn olóṣèlú lò Nàìjíríà kò ní sí nílẹ̀ Yorùbá táwa fẹ́ gbà wọ́n á fẹ́ lè máa fi political offices fi bẹ̀ àwọn èèyàn torí pé everybody máa wà òkè kò tẹ́ pé máa ráyè pé kìnnìkan kó ẹ̀sìn máa bá mi ṣùgbọ́n tó fún mi náà gbogbo ara gbọ́rọ̀ kan tó ń lọ lórí ayélujára gbogbo ara gbọ́ níbi tí Natasha tó ti accuse this thing is alleged. I was not there. Yes, I said she accused allegedly. Not I said he. Yes, accused. Natasha accused Akpabio. Senator Akpabio tó jẹ́ Senate president tó jẹ́ number 3 citizen Nigeria. Number 3 citizen. Natasha tọjọ wà Senate ó ní ẹ ó fẹ́ bóun fún un gbà kíní kan ìgbà kan àwọn kan ìjọ ò la fẹ́ ṣe ògbélé ìdá tó bá jù tọ́ ni a sọ pé òtọ́ ni n tó sọ la gbọ́ n tó lè sọ sí ìtura la kà síta allegedly nǹkan tó a sọ ni allegedly la ni èyí nù ìlú téèyàn lè secure job tó dáa tàbí kéèyàn secure good position láì ṣe kó ṣọwọ́ kú dúràbò látàn. abẹ́rẹ́ tó yẹ kó rí bẹ́ẹ̀. this shouldn't be. Natasha nítorí ẹ̀ ló ṣe frustrate òun house tó bá yá wà kúkú gbà nígbà tí bá fẹ́ fàyè ní ẹ lára. wàá gbà tó yẹ kó rí bẹ́ẹ̀. pé kó rí bẹ́ẹ̀. wọ́n lágbára. odindi ohun bàbá Tinubu wà ló ń bẹ Fúlàní lásán. ojú bàbá Tinubu. this is embarrassing. àwọn ọmọ Yorùbá. ibi tẹ́mi ti fura ẹjẹ́ kí sọ fẹ́ yèèyàn wa tí bá ní mi fura irọ́ ni ajé tí bá ní mi fura irọ́ ni. ẹ wò nǹkan tí Lagos state government ti ṣe ní last state pẹ̀lú Niger state wọ́n sign ní farm accord allegedly tari online. wọ́n fẹ́ lọ́mọdé ọkùnrin Niger níbi tí ilẹ̀ tó yapa tó wà káàkiri gbogbo Èkó Ògùn Ọ̀ṣun Ọ̀yọ́ Èkìtì Oǹdó Kwara Kogi gbogbo àwọn ilẹ̀ Yorùbá ti Lagos state gbogbo àwọn àti mo kà í gbogbo ìlú gbogbo state tí mo kà í kò síbi tó ṣe dáko fún bàbá wa Sanwó-Olú yàtọ̀ sí Niger state níbi táwọn terrorist ìfòyìnjọmọ pa wọn tọ́jú lé sí tán ṣe gbogbo ẹ̀.
ọmọ Yorùbá ẹ jẹ́ ká fura o ẹ jẹ́ kí a fura. ọwọ́ àṣìlẹ̀ lẹ Yorùbá òṣìlẹ̀ kankan lẹ Yorùbá dẹ́rẹ́ sílẹ̀ fún lè Yorùbá. ó ti lè jẹ́ ẹ̀ wá gbé lọ. Nàìjíríà ti dúró kó ṣe èdè ìkọlù tó Niger State. Nàìjíríà náà wọ́n sọ Niger State sọ ẹ̀ kó bẹ́ẹ̀. ń bà ṣe. ó dáa. wọ́n gbọ́ yín o. ó dáa. sọ ẹ̀ kó bẹ́ẹ̀ ọmọ Yorùbá ẹ̀ kó bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ yẹ ká máa ta ara lé wa lọ́pọ̀ ìyá ń jẹ́ wọ́n lẹ̀ Yorùbá àwọn ogun tí bá fẹ́ràn Yorùbá ló yẹ ká mójútó àgàgà àwọn alágbẹ̀ gan àwọn Yorùbá tí ń dáko lóko àwọn Fúlàní fi màálù jẹ oko wọn tí yẹn tí kò yẹ ká mójútó yẹn kò yẹ ká mójútó nígbà tí àwọn bàbá ẹlẹ́ni bá dówó jọ tí wọ́n lọ lóko wọ́n kọbè wọ́n joko wọ́n sóko wọ́n á dáko sórí ebi lórí oko yẹn tó wá àgbò tó yẹ kí wọ́n kéré oko yẹn Fúlàní wa kó màálù lọ bẹ̀ wọ́n á lọ bà oko yẹn jẹ́. mo tún wo fídíò kan mo wo fídíò kan. ẹ sì wá ń lù as a governor àwọn kan yẹn ló yẹ kẹ́ ẹ máa mú ẹ dákẹ́ kó dáa. Adékísáré sọ̀rọ̀ fún àwọn èèyàn wa kó tó di pa bọ́sì pèlè kejì náà àwọn Fúlàní wọ́n da màálù wọnú oko kan ní Ondo State tó ń lọ bí mo ṣe gbọ́ omi ìṣú ọ̀rọ̀ pé oko yẹn tó bẹ́ẹ̀ almost 30 hectares of land 30 àbí 40 àbí 50 kò tí màá ṣe mistake tẹ́lẹ̀ lọ gbà lónìí lá wọ́n fi ń dàpọ̀ ìmájìsìn Fúlàní lẹ́kùn màálù wọ́n jẹ ogun ẹ̀tàn ìtókù tí wọ́n ti jẹ tán ó dẹ̀ dáná sun fídíò yẹn wà lọ́wọ́ mi. ṣé ẹ ti rí ní sọ́dà. ṣe é pé they are up to something. bẹ́ẹ̀ náà they are up to something. nígbà táwa bá ń lé wọn jáde nínú àwọn abúlé community wa ẹ máa náwó sí wa fáwọn tí wọ́n lé wọn lọ nìyí. ìwà burúkú ti wù yẹn ẹ̀rí ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ tó di fọ́ọ̀dì tí ẹ̀ rí ìwà burúkú tó wù ẹ̀ ní ẹ̀wọ̀ ìwà burúkú tó wù tó ṣiṣẹ́ yẹn wáyé nígbà tí ẹ̀ gba owó aláṣẹjẹkù ó fi dá ọkọ ẹ̀yin kan wá kú màálù wọn ní òkú yẹn ẹ bàjẹ́ ìbàlẹ̀ tán ẹ wá dáná sun tó dáa. tó túmọ̀ sí pé ẹ̀ ń dìklẹ̀ ogun nìyẹn. ó dáná dìklẹ̀ ogun nìyẹn náà. ẹ̀ ń pè fògùn nìyẹn. ìjà àwa lè dánwó ìwò nílẹ̀ Haúsá. Yorùbá mélòó dán irú Yorùbá o kí ẹ tiẹ̀ lè wọnú irú ẹ̀ àti pé àwọn ọmọ Yorùbá àti ṣoníjàgídíjà sọ àwọn onígbónú lọ síbẹ̀ láyé. tó wá dá ká gbàgbọ́ nǹkan bá láàyè lórí ilẹ̀ wa. ẹ̀gbọ́n Fúlàní ṣe ń pa àwọn èèyàn wá pàpùpà. mo rí fídíò kan lánàá almost 30 minutes ni mo fi dá sunkún. bọ́dà mi bí ẹni bí wípé kílé tí mò ń ké àgbàdo mo parọ́. bẹ́ẹ̀ni. ọ̀nì máa bí kílé tó ké mo ní ẹwà wò ní ìmọ̀gbà tó ní jábọ́ lójú àwọn ọ̀rọ̀. ó jábọ̀ tó ní gan ọ́ imagine that this is the same Fulani people. ọjọ́ wo la fẹ́ ṣe lè dá okay now ẹ kò assume pé wọ́n ti wà á láwọ̀ yín pé wọ́n dúró tí ìtọ́ ẹ̀jẹ̀ gọ́vnà yẹn. ẹ mọ̀ pé in the future àwọn Fúlàní nísìnyẹn politics làwọn ọmọ wọn lọ read abroad. politics ni wọ́n lọ read nígbà tẹ́yìn bá ṣe gọ́vnà yìí tán àwọn ọmọ tẹ bí wọ́n fi jẹ gọ́vnà bí sẹ́nétọ̀ àwọn ọmọ Fúlàní náà fẹ́ jẹ gọ́vnà bí sẹ́nétọ̀. bẹ́ẹ̀ ni àná wà náà. ṣé wọ́n á gbà yín láàyè wọn ò ní gbà yín láàyè wọn ò ní gbọmọ yín láàyè débi tó máa gbà yín gan wọ́n lè nìkan lọ kíìsì ọmọ yín. ẹ lọ kíìsì rẹ. àwọn Fúlàní tẹ́ pé èèyàn ò lè bá wọn ṣe kó jèrè lára wọn ó máa padà kábàámọ̀. èèwọ̀ lẹ́fẹ̀ẹ́ jẹ lára wọn kò sí èrè yẹn. ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ká jára wa ẹ já sowọ́pọ̀ pẹ̀lú bàbá olóyè Sunday Igboho bẹ́ẹ̀ ni ẹ ká sowọ́pọ̀ pẹ̀lú wọn ẹ kọ̀ ìmájì ipa ti gba orílẹ̀-èdè Yorùbá gbogbo bọ́ yẹn fi ojoojúmọ́ pa àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá yìí tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n lè ṣe inú ẹja ò béèrè yẹn náà. àwọn olùsè náà olùsè níbo. máa ṣe o. ọ̀nà agbára. àwọn Yorùbá lágbá gbogbo gbàgbà ayé Yorùbá ló gbà láyè.
àwọn ń gba ìgbàgbọ́ wà láàyè àbí sayọ̀yọ̀ tó jẹ́ pé àgbàgbọ́ tá a gbà láàyè yẹn ní kún máa ń pa wá lára àwa kan tó wá ń pa wípé ń pa wá lára àwọn bíbí ń ní wá lára ẹ̀yìn kan tó jẹ́ wọ́n ẹ̀jẹ̀ ń jẹ torí ìmọ̀ta ẹnìkan ìmọ̀ta ẹnìkan àwọn táwọn kan máa ń pa yẹn ọwọ́ à ń kó létí yín ó ń kó létí yín tó yẹ kó bẹ́ẹ̀ gbó tọrọ tó gbẹ̀rẹ̀ kó tọrọ. láti ẹgbẹ́ pa láwọn bàbá dáadáa kan lè gbà tó yẹ pé àgbà Yorùbá ni wọ́n tó yẹ pé any program tí wàá ṣe báyìí báwa gbé fóònù mi máa bí ọmọ mi kú ṣe ń káyè nǹkan tó sọ bẹ́ẹ̀ yẹn ò sọ tán eré ó wà ń bẹ̀ eré ó wà ń bẹ̀ ele ìwọ ló ní. nígbà táwọn àwọn náà gbé òdodo ọwọ́ nìkan tó já ilẹ̀ ẹ̀dá ni màá sí bí òdodo ọwọ́ lọ́wọ́ tó já ilẹ̀ ẹ̀dá ni màá sí bí àwọn náà tó lè fún nímọ̀ràn mí fi kún un bó jẹ́ pé ọmọ rí nìyẹn náà ìwọ wọ́n tá àlè dákẹ́ bẹ́ẹ̀ sì ni àlè sùn ká sùn ká kọ́ ibì kan náà kò pọ́síbù láéláé kò pọ́síbù. àwọn Yorùbá ń gbòòlà ń lọ báyìí ń gbòòlà ń lọ. tábà ní nǹkan tó bá kù díẹ̀ ká tó lẹ̀ Yorùbá ẹ jẹ́ ká jáde ká sọ bí òun náà bá dẹ̀ kóró ẹ jẹ́ ká fẹsẹ̀ pa àfijáde ẹni tí ò gbọ́ gbọ́ ẹni tó sì ní gbọ́ ò sì ní gbọ́ àmọ́ àwọn tó bá gbọ́ àwọn ni wọ́n fẹ́ lọ síwájú Yorùbá nìyẹn àwọn tí ò bá gbọ́ àwọn ajẹ́ nínú mọ̀dàrú òun làwọn yẹn wọn ò wá síwájú Yorùbá pàápàá àmọ́ ká wà ìlọsíwájú Yorùbá òun ló dáa jù òun ló yẹ kó jẹ wá lógún ẹ tó orílẹ̀ wa la wà àwa lè gbà káwọn kó tó ọmọ terrorize wa kọ́mọ ni wá lára kọ́mọ dà wà láàmú lórí ilẹ̀ wa káwa dá kẹ́kẹ́ fọwọ́ lẹ́rán impossible impossible wẹ́kú níbẹ̀ wẹ́kú níbẹ̀. kéèyàn fò dìde ìkólẹ̀ kó wà ní wàá dáko ní Nàìjíríà pẹ̀lú adúlù security ta nílé kù. tó ṣe gbọ́ iná ò tó ṣe gbọ́. tí ó bá ṣe pé wà political tó kàtẹ́ wá sọ pé òkè o torí àwọn security nítorí àwọn wèrè tọ́já gbésùmọ̀ mi wọ́n bá ṣe kọlù ní Lagos State lágbára débi ń pé wọ́n lè kó 500 sójà 300 mobile police 100 àwọn nǹkan bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ wọn síbi oko yẹn. nígbà tí lóore bá ń bẹ̀rù nígbà tí wọ́n bá ń bẹ̀rù àwọn yẹn nígbà tí wọ́n ti ṣe ẹ́ńsàs rí àwọn ọlọ́pàá tẹ̀ kó di tẹ̀ tó dà wọ̀nyẹn ni wọ́n tẹ́ pé àwọn èèyàn lè mọ́ fẹ́ ọlọ́pàá rẹ̀. n tó bá fẹ́ ṣe àwọn aráàlú ní àǹfààní ẹ̀ fẹ́ ṣe. wọ́n tẹ̀ fẹ́ ṣe náà kí ló dé. ẹ fẹ́ dákú fine ideology tó dáa ni tí wọ́n kó jẹ́ Niger State. kì í ṣe bí nígbà tó yẹ kó jẹ́ tí a nílé ilẹ̀ iyẹ̀pẹ̀ sọ́ọ̀lì ilẹ̀ Yorùbá kò ń ṣẹgbẹ́ sọ́ọ̀lì ìlú kọ̀ọ̀kan. kì í ṣẹgbẹ́ o. all over the world. kì í ṣẹgbẹ́ ìlú kankan confam. àwọn tó yẹ pé wọ́n á ṣe máa lo fertilizer wọ́n á ṣe máa force ẹ̀ jáde ni tí wọ́n bá ń jẹ́ pàlọ́ tó bá yẹ tàbí tí wọ́n bá ń jẹ́ àgbàdo lọ níbi tí wọ́n ti jẹ́ padà kẹ́ẹ̀kọ́ pọ́n sílẹ̀ kó tó dijọ́ kẹta ó máa wù ẹ̀ máa fọ́ níbi tí ilẹ̀ wa da dé ilẹ̀ Yorùbá. Ọlọ́run kẹ́ wa gan Ọlọ́run fẹ́ràn wa gan àwa tó lọ́wọ́ fún nìkan yẹn làwọn mọ iye ẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ a mọ iye ẹ̀ náà táwọn mọ iye ẹ̀ ní àníkó èrè mẹ́rò àgbẹ̀kó tó ń kúrò náà gbà àníkẹ́ wọn mẹ́rò àwọn akẹ́rẹ́ táwọn akó mẹ́rò ní ìsìn oníwà ní wá lára àwọn oníwà ní wá lára wọ́n dà wá láàmú wọ́n mọ̀ jí agbé lọ́tún wọ́n mọ̀ jí agbé lọ́sì wọ́n ti mọ̀ bèrè owó lọ́wọ́ wa tí àbájáde fún ọ lówó wọ́n pa wá dànù tó yẹ kó rí bẹ́ẹ̀. ilé bàbá wa yẹ kó rí bẹ́ẹ̀ òun làwọn pariwo Yorùbá nìsan náà fẹ́. torí àmọ̀ pé tí àbá ti gba Yorùbá nìsan àlè kó lòpọ̀ ẹrú. àyẹ̀kọ́ lòpọ̀ ẹrú o. òpọ̀ ẹrú sì là wà. Yorùbá nìsan ló mú abọ́. lóòótọ́ àwọn òṣùpọ̀ ti kú bu ẹwọ tó ṣẹlẹ̀ ní Niger Republic. àti Mali. we are not supporting coup lóòótọ́ coup lọ sí kò lè dá but ẹ lọ wo ohun tí àwọn pípù yẹn ṣe fún àwọn aráàlú wọn nísìnyí wọ́n ń ṣe gudugudu méje mẹ́fà bóru wọ́n ń ṣe yàyà tí ò ṣe kà ọmọ Yorùbá wọ́n ṣe gudugudu méje yàyà tí ò ṣe kà fáwọn tani fáwọn Burkina Faso fáwọn ọmọ ìlú
ẹ wo Ibrahim Traore ó ra caterpillar jọ tí wọ́n fi ń dáko ó ra excavator jọ ó ra àwọn lódà jọ gbogbo nǹkan tó jẹ́ pé ó máa mú ìrọ̀rùn dé bá àgbẹ̀ gbogbo ẹ̀ ní Ibrahim Traore ti rà báyìí. abẹ́rẹ́ ó wá kó bu YouTube. ó ti wọnú space ó ti lọ́ọ̀ṣì satellite tiẹ̀ tí abẹ́rẹ́ bá jábọ́ ní gbogbo the whole of Burkina Faso ọmọ àrí lẹ́sẹ̀kẹsẹ̀ ni o. tẹ́rọ́rìsì kankan ò lè wọ̀ olúkó lọ pa ẹ̀ ọmọ àwọn òbí tó wọlé sí satellite máa pìkẹ́ gbogbo àwọn nǹkan yìí ló wà ní ìlú yìí ìgbà wo la máa ń ra àwọn fídíò online tó yẹ pé wà á kọ́ ìpẹ́ ìyẹ̀kọ́ olówó ìrìkọ̀dẹ̀ tó yẹ pé ọ̀pá pọ̀ lọ sí store á jalè táwọn ọlọ́pàá dẹ̀ máa dé bí abẹ́ after 30 minutes wọ́n á dẹ̀ tún mẹ́rin yẹn because wọ́n tí èsì ẹ̀bù ṣe ń lọ ẹ̀ náà satellite wà lókè tó wọ́n á kọ́ reverse ẹ̀ ni wọ́n á dẹ̀ tó iṣẹ́ yẹn wọ́n á ya fọ́tò wọ́n á dẹ̀ document arrest warrant wọ́n á dẹ̀ mú lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ wá dúró àwọn spy drone tí Nigerian government ní àwọn drone tó fi máa ń spy tó fi máa ń ṣe surveillance ẹ ṣe gbé àwọn dúró yẹn jáde sí kẹfì mọ́nítọ̀ àwọn olóyìn burúkú tí wọ́n pa wáyé. àmọ́ ẹ tó bá ti fóònù àbí tó jí fóònù àbí ó ti rán kan àbóṣùnkùn wàhálà bó ti rán kan ìyẹn lẹ́bi tíráàkì wọn àmọ́ wọ́n ti ń pa wá gẹ́gẹ́ tó jí bá gbé yẹn ẹ̀ lè fi àwọn nǹkan yẹn bí tíráàkì wọn kẹ́ ẹ mú wọn tó ẹ kú níbẹ̀. kò ní tíráàkì ló fà kò ní tíráàkì yọ lágbára máa ṣe o ẹ̀rọ ohun táwọn ọmọ Yorùbá ń ṣe fúnra wa àwọn èèyàn ti bú ṣé èyí Tinubu ẹ̀mí ẹ̀ ti fẹ́ pọ̀ wọ́n ti bú àwa ò ní bùbọ̀ nítorí ṣe bí ẹ̀ka ọmọ bàbá wa ní ẹ̀gbọ́n wa ní Yorùbá ní ibi táwọn olóyìn burúkú pípù ìyàwó kàkà Fúlàní kàbáyé túyàwó rẹ̀ wọ́n ní láti máa sọ pé Kírísítẹ́nì ni abẹ́rẹ́ ẹ wo skóòpù tí wọ́n fi àtàkì bàbá wa láàfin wọ́n ní Yorùbá Muslims àwọn wo ni Yorùbá Muslims politics ni gbogbo kìíní kábíyèsí o bẹ́ẹ̀ ni o kábíyèsí wọ́n ti pẹ́ lórí nígbà tàpẹ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni o ọpẹ́ lọ́wọ́ o láti ọpẹ́ lẹ́nu UK kéde kẹsì ọba jókòó pẹ́ ó jẹ púpẹ́ ọ̀gá ní amúdà ṣèbí torí ó mà ṣe o ó mà ṣe o mo fi Ọlọ́run ṣàbẹ̀wò ẹjọ́ ìbìyàn Ọlọ́run ẹ máa kọ we want total freedom we want to exit out of Nigeria this is what we want that is what we want this is ẹ̀wọ̀n ẹ fún wọn ní àwọn reasons tó jẹ́ pé a ṣe gbọ́dọ̀ kú lábẹ́ wọn Nàìjíríà báyìí ọ̀pọ̀lọpọ̀ pẹ̀ mọ́ báyìí torí lè ti ṣe Tinubu ṣe ó bá ìmí lẹ́rù ọbẹ̀ mi gẹ́lẹ́ wà ní mo rí torí mi wò pé Fúlàní terrorist kankan ò lè wá dìbò lẹ́kọ̀ọ́. níbo láti bọ́ síbo. gbogbo ara mọ̀ wípé Fúlàní terrorist kankan gbọ́dọ̀ wá dìbò lẹ́kọ̀ọ́ impossible. irú oore wo wá ni wọ́n wá fẹ́ lọ́wọ́ wá fẹ́ lọ́wọ́ wá àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tí wọ́n lè dìbò fún kò lè jurisdiction wọn. kò lè kúrò ní Maiduguri Katsina kọ̀ọ̀kan wọ́n ló fẹ́ dìbò lẹ́kọ̀ọ́ impossible náà lẹ́yìn tó bá gbódán tó dẹ̀ máa hàn sáwọn ẹni. máa ṣe. wọ́n dágbára àwọn Yorùbá. ìjà jára wa o. kókó nípa bọ́sì kìíní kejì ẹja sáré ka ìpolówó ọjà. Bitati ẹkùn tí ń wọ̀ láìka pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone tó mẹ́ẹ̀tì ẹ̀ kẹ́sì jákàlù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa láàúlá Bitati ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni láàúlá Bitati yóò bá wọ̀ dáadáa ìṣòro ara yóò ń kọ́ láàúlá Bitati òun ni kẹ́ ẹ gbẹ́dúrà
rà láti wá egbòogi láńláńlá peter ti rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá rárí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kẹjẹgbọ̀n lọ́wọ́ láńláńlá peter ti gbèrúra kò rí àtọ̀ bẹ̀rẹ̀. a kú ẹ̀ka àbọ̀ padà yẹn èèyàn wa nílé kú ládùn lẹ́yìn ikú ìjọba tí ń bọ̀ wá. Bàbá Auladi nìyẹn láàúlá peter ti ní pẹ́ẹ́kẹ́ mọ̀ pé ìnáwó ọmọ ìrìn pààrọ̀ fún yín. Ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kéré tó fẹ́ fi sí sáìsì tó fẹ́ tó tẹ lọ́rùn tàbí ìwọ tó jẹ́ wípé o lè kọ́lẹ̀ gbọ̀ngbọ̀n ìwọ tó fẹ́ àdódùn kó kọlu àwọn ìyá wa kọ́ máa wá ẹ káàkiri ìpínlẹ̀ Aulá peter ti o ní kidney problem, liver problem, prostate cancer, any type of thing that you understand that medication or medical can cure ìpínlẹ̀ Aulá peter ti àwa lè fọ wọn sọ̀yà àti rẹ́ni tí kidney tí wọ́n condemn rẹ̀ tí wọ́n ní máa ṣe transplant ní tó dẹ́ pé àbúrò ẹ̀ Nàìjíríà tí ẹ̀ lẹ́gbàá láti ṣe owó lọ sáré láti gbé yẹn wọlé lórí ìpolówó ọjà ìlú ìpéjì Ọlọ́run lédùmarè ìdí ẹ̀rí pé ẹ̀yìn fún mi ní testimony more than 2, 3, 4, 5 tí bá ní kí n máa audio evidence wa tí bá ní kí n máa play wá ní on stage yẹn ní ìwọ sí kọ́ ara ń lò ẹ̀rọ àwọn ọmọ tó bá da ẹ̀mọ́ wò yẹn náà ni. bẹ́ẹ̀ ni now ẹ̀yin àti bàbá wa ẹ jẹ́ ká fura o ẹ jẹ́ ká fura pípájà fura bẹ́ẹ̀ sì ni àjọ fura àjájì tó ní ọba fura kọ́ bẹ̀rẹ̀ fáwọn pípé yìí ẹ jẹ́ ká fura ẹ̀yẹn wa ẹ jẹ́ ká fura fura lóògùn àgbà ẹ jẹ́ ká fura wọ́n lágbára o àwa ń pariwo àti nké tantan fún yín. àṣìwọ́pọ̀ pẹ̀lú ṣe Sunday Igboho. ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú bàbá wa sí Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá ká gba kóònù lẹ́yìn fún àwọn àyè. ká gba kóònù mẹ́ta wà yìí ká fi ìmọ̀ ṣọ̀kan pẹ̀lú bàbá wa emeritus Professor Banji Akíntóyè. kàkà káwọn kan ṣì yẹn kàkà kí àwọn kan sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá wa wọ́n ti ń bẹnu àtẹ́lù. jẹ́ kó rí bẹ́ẹ̀. inú mi wá dùn nínú gúrùpù tí wọ́n ti ń bu ẹnu àtẹ́lù bàbá wa olóyè Sunday Igboho yẹn ní ẹnìkan wá ṣe voice note tí mo rẹ́ ní sẹ́ǹdì ẹ̀ sí mi. Let's listen to the voice note. ilẹ̀ Yorùbá bàbá àgbà níyàn àgbà yín àbẹ̀dálẹ̀ ṣùgbọ́n mo gbẹ̀yìn pẹ̀lú orúkọ lọ ẹbí níyì ẹ̀ níbẹ̀ni ẹgbẹ́ o ẹni wájú yóò fi níbẹ̀ni ẹ̀yìn tí àwọn ọ̀rọ̀ bá rí báyìí ó sàn kí ẹ bá wa dákẹ́kẹ́ mọ́ bá wa wo bí nǹkan ṣe ń lọ kò sí gbogbo ẹ̀rọ kan náà àwọn ọ̀rọ̀ tán sọ yìí ju wípé kí ni ìgbésẹ̀ kí ló kàn ọ̀pọ̀lọpọ̀ yín Sunday Igboho ò ṣe dáadáa ó kówó jẹ kó wá fi àkáǹtì security hàn yín bàbá Akíntóyè wọn ò ṣe dáadáa kó wá fi àkáǹtì security hàn yín ẹ já fún àwọn èèyàn náà ibi tágbára wọn mọ wọn ti gbèdé ibi tí wọn wá gbèdé yẹn ká sọ pé wọn bàjẹ́ ẹ̀yin tẹ́ fẹ́ tún ṣe gbogbo yẹn ẹ forí korí ibo lè fẹ́ ká gbé ìgbà tí ó kù dá torí àwọn àìdí àtọ́pọ̀lọpọ̀ ọmú wa àwọn àìdí àti olè wọ́ọ̀kì ni àwọn àìdí àti oníṣe pẹ̀lú ọ̀tẹ̀ àti ẹ̀tanú ni àwọn aláṣẹ Yorùbá ní ṣẹ̀fẹ́lẹ́ àwọn aláyẹ tó gbẹgbẹ Akíntóyè àwọn kan ló ṣe nígbà tẹ́ ẹ ti ń ṣe Yorùbá nation lápòdó tẹ́ ti ń ṣe Yorùbá nation tí Sunday Igboho wájú ẹ̀yìn nínú Yorùbá nation kí ni achievement yẹn àwọn olùkọ́ orílẹ̀-èdè wọn náà ti mọ̀ bẹ́ẹ̀ni kí ni achievement àwọn kẹtẹ ti gbé jáde kí ni àwọn kẹtẹ ti ṣe láti yọrí kí wọ́n jà kí wọ́n jà tó jọ ẹ̀yìn Yorùbá olójú ẹ̀ bá lè ṣá. ṣé ẹjọ́ bàbá ìwúgbà àwọn ọ̀rọ̀ báyìí ló jẹ́ kí bàbá. ẹ jẹ́ má bínú bàbá wa kò ní bàjẹ́ fún yín ẹ̀ lérè kan gbé sọnù bí ìṣe. àṣẹ Èdùmàrè. ọmọ Yorùbá ń fẹ́ sọ sọ́rọ̀ tí bàbá yìí sọ
wọ́n ní káwọn èyí bu olóyè Sunday Igboho ẹ̀dẹ̀wà Akíntóyè àti Ọ̀la Akíntóyè. bẹ́ẹ̀ lóòótọ́ àwọn bàbá yìí orí òótọ́ ló wà. ó yóò tọ́ wá o. gbogbo àwọn ọ̀rọ̀ tẹ gbọ́ tí wọ́n sọ nípa bàbá àhesọ ọ̀rọ̀ lásán. àìsàn lásán ni. ẹ̀yin tẹ̀lé sọ pé ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ̀ ẹni ẹ ó dà pé ṣé fi màmú sọ àwọn ọ̀rọ̀ mi mọ́ mi tí gbọ́rọ̀ yẹn but response to ẹni fún ṣé fi màmú ó ṣòkò bóyá wọ́n ti sọ negative kan nípa olóyè Sunday Igboho àti bàbá Akíntóyè. so now bàbá yẹn ní ohun tí ẹ̀yin àtàwọn tẹjọ kóra ìjọba lè ṣe òun ni kẹ́ ẹ ṣe. oníkẹ́ ẹ ṣe o. at least nígbà tí bàbá olóyè Sunday Igboho ṣe tiwọn wọn ò wẹ́ nìkan kan kó wá mi ò pọ́ tiẹ̀ gbọ́ anybody gan níbi akó wá support àwọn tàbí káwọn jọ sí wọ́n síwájú ni. wọ́n síwájú ni o. leaders will always lead by example. by example ni o. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tiẹ̀ ń sọ̀rọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ nípa àwọn jẹ́ nǹkan yẹn wọn ò lè rí mi kékeré kí wọ́n ló kubi tí màá gbà kàkà kámá tí wàá sọ pé ẹ̀yin jẹ́ pé ẹnu lásán lẹ níbi tajà ká bẹ́ẹ̀ náà nìkan ni wọ́n lérí kó máa parí. abẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbógi bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni take your respect o lágbára o ò lọ fi pa Fúlàní lójú. bẹ́ẹ̀ ni. ó lágbára o stop kidnapping ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni. ó lágbára o rí kọ̀ọ̀kan ṣe sí. ó lágbára o ì tí ì ṣe half quarter. ká máa sọ pé 1/4. half quarter yẹn kò tún tó 1% kẹ́tì ẹ̀ ṣe 2% kan tí ó lè Ìgbòho ṣe ní 100. àmọ́ pé lóòótọ́ kò ṣe pé àwọn politician lọ́rọ̀ yín ṣẹ́. òun náà ni bàbá yìí sọ̀kalẹ̀ yìí náà solution tó yẹ pé lóòótọ́ ni mean good solution ló yẹ kẹ́ máa pariwo ṣùgbọ́n ìfara yín wá nǹkan tẹ́yìn kan wá ṣe ó wá wọ́ọ̀sì ju títà àwọn obìnrin wọn aláṣẹ́wó tó wà lọ́kọ̀ wá ṣe. bẹ́ẹ̀ni tó wà lọ́kàn wa àwọn aláṣẹ́wó olóṣù Abíọ́lá kèèyàn ló lè máa go irú obìnrin báyìí èèyàn náà máa gun irú ẹ̀. èmi tẹ̀ máa ń wò pé ṣé wọ́n máa yóò léèyàn ni ṣé wọ́n lẹ́bi ni ṣé wọ́n wo pa ni tí wọ́n pa ẹja mi o ṣé yàn àlẹ́bi a máa ṣe bó ṣe ń ṣe wọn ní pèsè àkíyèsí. ọwọ́ òǹkọ́ sọ yá títí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni nà tó bá lẹ́bí ó ti pè nà tó bá ní ẹbí lóòótọ́ wọ́n ti pè wọ́n ti sọ reality fún. ọdẹ lè fi sọ fún kó má gbọ́. kò nẹbí ni nà. ṣé òkè tó bá fẹ́ ṣe ọgbọ́n ọ̀sẹ̀ lẹ́nu ni. bẹ́ẹ̀ ni nà báwo sọ fún báwo sọ fún kò gbọ́n ọ̀sẹ̀ lẹ́nu ni. báwo sọ fún kò gbọ́n ọ̀sẹ̀ lẹ́nu ni tó bá rí bẹ́ẹ̀ ni. èyí tí wàá wọ́ọ̀sì ju òun gbọ́ lọ nǹkan tẹ́ lè ṣe ní 50 years to come ẹ máa sọ pé ẹ fẹ́ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ wo kó ṣé ibi ire lèèyàn tí ń rí ikú foríjì yẹn ṣé ibi tí ìlọsíwájú lè wà lèèyàn ti máa rí ikú foríjì yẹn. táwa náà ń lóògùn òun ní kéré kan ààrẹ ẹrù má ṣe kéré kan àṣepọ́ṣe rẹ̀ nípa ọlá ọlọ́run ọlá bàbá olóyè Sunday Igboho wọn gbà ní òkúta ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni ìjọ kìíní àná. ọ̀pọ̀ létí. olóhùn pátápá ara ni gbogbo ṣá. olóhùn àwọn àìsàn kan wọ́n ní kó lọ tọ́jú ìyá kan. ògbó lọ́wọ́ ṣe oríṣi nọ́sẹ̀nsì kà àwọn ọmọ Kòtónú wá mú ẹ sọ́wọ́ lára àwọn tí àjọ tí wọ́n ṣe Yorùbá nation tó dá ẹmọ̀ tó dá òun ẹmọ̀ wọn rásù ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ information oríṣi wa la bẹ̀ àwọn ẹni tó gbẹ̀ tó fi sílẹ̀ tó máa bá tiẹ̀ lọ tó ń gọ́dẹ̀ mọ̀ tó bá dẹ̀ bí aláìyá ikú forí jìjà ó jáde kó ní rọ́mù pamọ́. wọ́n kò ní fẹ́ tọwọ́ bọ náà. anyway ọmọ Yorùbá àwọn ní jù báyìí lọ ẹ má gbàgbé ẹ support Masbi TV ẹ support Yemi TV ẹ support wa ẹ fún wa ní full support torí pé rally ti dé tán nípa àpọ́tà ní sọpá need kẹyìn ẹ̀rọ ẹ má wò á ràn o ẹ̀yin tẹ̀lé ti náwó sí wa náà tẹ̀tí náwó sí wa Ọlọ́run níjẹ́ tọ́ bí tẹ́ bá ti mú ẹ má ń wù wá níran o Chief Sunday Igboho dẹ̀ kì í ṣe alárìnfín anybody
kẹsàn án lè fi o. àwọn ọ̀rọ̀ kan sì ń bọ̀ tó yẹ kí mi kò fẹ́ mẹ́nu bá ní kó yẹ ibọ́ dàbí àgbọ̀yé. ẹ máa wò wọn láìpẹ́ láì jìnnà àbọ̀ bí tá à ń bẹ̀ God bless you all.